Mo rí kọ́mẹ́ǹtì yìí lórí fídíò platonic relationship tí a post, and I think it is worth discussing. Platonic relationship yẹn, it's actually a live stream. Ó dẹ̀ gùn gan, is over 2 hours. Tẹ́ bá scroll down, ẹ máa read the full video. Bẹ́ẹ̀ mo kàn cut like 10 minutes níbẹ̀ mo post ẹ̀. Ibẹ̀ lẹni yìí ti fi kọ́mẹ́ǹtì yìí sí. And this is exactly what we are saying. Wọ́n ní àwọn máa ń mu nǹkan wọn tí ṣe àwọn nǹkan tẹ́lẹ̀ kó tó di pé àwọn bá ọmọbìnrin kan pàdé, wípé ṣùgbọ́n ní ìsìn ó ti make àwọn stop àwọn nǹkan yẹn, ó dẹ̀ ti make àwọn ti bẹ̀rẹ̀ sí wà prayerful. That is what we are saying. The lady has added value to him. Tó bá jẹ́ immediately tóun àti lady ń ríra wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ń dóra wọn. Eventually ńgbà tí lady yẹn bá máa padà discover pé ní àwọn weaknesses yìí, she will be managing to stay with him, because once you sleep with a man, you bond with him. At the end of the day, ayé bọ̀dá yẹn ò ní yí padà. Lady náà ayé rẹ̀ ò ní yí padà. They will continue living their old life the way they have been living it. That's why we are saying that platonic relationship helps you to discover value in the life of somebody, and also help you to help the person to improve. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì wà tó jẹ́ pé they didn't see any value in each other. Ọkùnrin míì nísìn ó ń wá relationship tó jẹ́ pé kó kàn máa bóbìnrin yẹn sùn kó dẹ̀ máa fún ṣíṣíṣíṣí. Unfortunately, obìnrin lè rí owó láì rí ọkùnrin, bẹ́ẹ̀ ọkùnrin ò lè ní ìbálòpọ̀ láì rí obìnrin. So tí gbogbo obìnrin àgbáyé bá bẹ̀rẹ̀ sí ní relationship for the correct reason, you see that relationship will change to a new dimension. You're not doing relationship because o fẹ́ owó ọkùnrin. Nǹkan tí obìnrin jẹ́, object of respect, entity of respect ni obìnrin. Bẹ́ẹ̀ ọlá ojú kòkòrò wọ̀bìà wọ̀nbílíkì táwọn obìnrin ń ṣe tó ẹ pé owó náà fẹ́, ìní ò fi jẹ́ kí àpọ́nlé ó wà fún obìnrin mọ́. If relationship is platonic, at least at a very early stage, you discover each other's value and weaknesses. Everyone has his own weaknesses. But when you didn't take time to study something to build something that is solid, to build purpose, to build trust, there is no how at the long run that thing that you fail to build will not fall back on you. There is no how it won't fall. It will fall back because you have not taken time to even bring out value in the life of that person and help him to become better. So fún àwọn tó ń sọ pé platonic relationship, yeah, is that one possible? Tẹ́ ẹ̀ bá ń fẹ́ra yín, tẹ́ ẹ̀ wá dóra yín, kí lẹ wá mọ̀ ṣe? That is the question. In tó yẹ kẹ́ ẹ máa ṣe yẹn gan ló yẹ kẹ́ ẹ discover. A whole lot of people rí reason láti date obìnrin àbí láti date ọkùnrin ju pé kán sáà mọ́ bára wọn sùn. Unfortunately, it will bounce back. Why? Because when you see people relating, tó bá yá ẹ kàn déédéé rí i pé all of a sudden wọ́n kàn ti jà náà ni. The way bọ́n ṣe máa ṣe síra wọn, ẹ mọ̀ wá bira yín pé ṣé ìfẹ́ ever exist láàrin àwọn méjì yìí rí ṣá? That means they never had interest in one another. Platonic relationship will still help you as a lady to scare all deceptive men away. Because ọkùnrin tó mọ̀ pé ó bò lòun fẹ́ wá dó, tó dẹ̀ ti mọ̀ pé ìwọ ò lè gbà kó ń dó ẹ, á tètè mú kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀ á máa bá tiẹ̀ lọ. Bẹ́ẹ̀ tó bá ti bá ọkùnrin pàdé, tẹ́ ẹ ti ń bára yín sùn láàrin ijọ́ kejì, báwo lo ṣe fẹ́ mọ̀ bóyá ẹni gan he wants your personality, because sex is different from personality, and sex is not what it is to a man, to a woman. Nǹkan tí ìbálòpọ̀ jẹ́ sí obìnrin, nǹkan ló jẹ́ sí ọkùnrin. A man wants sex because he wants sex for sex purpose, but a woman wants sex because she wants that man. Because obìnrin máa ń wà emotional, women work with emotion. So now, this kind of relationship will help you to do what? To grow. And you as a man, obìnrin tó bá pàdé lẹ́ni tó ti bá sùn lọ́la, tó bá dọ̀tún la tó bá rí pé onírìn àrè ni, ṣó feel wípé o lè tètè sáré detach away from you. When you open your leg before opening your eyes, there is no how you will not fall prey. Gbogbo àwọn wọ́n gbóyún àlè wá, wọ́n gbóyún àlè wá yìí. Jọ̀ọ́ ṣé ẹni tó ò bá sùn ṣó lè gbóyún àlè wá fún ẹ? Tó ò bá ti dòdòkúdò ò lè gbégbèkúgbè. If you are not patient, ìfẹ́ máa ń take time láti grow ni. Ìfẹ́ gidi takes time to grow. Tó bá ti ní sùúrù at a very early stage, you did not stay and be patient to know this person's weaknesses, how to help the person, how to make the person a better version of him or herself. Tó bá jẹ́ dídó lẹ kọ́kọ́ gbé kora yín níwájú, at the end of the day, you later have problem.
because ìwọ tó bá jẹ́ obìnrin má gbàgbé pa sọ pé ìbálòpọ̀ máa ń bond ni àwọn hormones tó máa bond ẹ mẹ́ni yẹn òkè ó bá yàn pàdé lẹ́nìí ẹ dóra yín lọ́la ó dọ̀tún la ó gbá ẹ létí ó wá nà ẹ́ ó wá láǹdì sí hospital yẹn ló ti rí pé o ti lóyún fún jọ ṣé o fẹ́ gbóyún yẹn o fẹ́ gbé sá lọ ni tó o bá dẹ̀ wo pé ò lóyún fún gan bond tó ti bond pẹ̀lú ẹ̀ because tó o bá ti dóyàn o ti bond mẹ́ni yẹn bond yẹn ò lè mú ẹ detach tó o bá ti lajú ẹ lẹ̀ o tó la kan ò ní problem bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìtanná kọ́kọ́ là kan tó lajú ìgbà tójú là kan tó rí pé ẹni yìí amugbó ni ẹni yìí 419 ni ẹni yìí olè ni how do you help him because you have bond with him that's why ẹ rí àwọn ọmọ kéékèèké tó máa ń ṣẹ̀ṣẹ̀ ní boyfriend yẹn tó boyfriend yẹn bá nà wọ́n wọ́n á tún padà síbẹ̀ kì í ṣe torí ìfẹ́ torí okó ni okó rẹ̀ tán ti dó wọ́n ti bond mọ́ obìnrin dẹ̀ máa ń bond jọ ọkùnrin that's why we are saying platonic relationship it pays for both the man and the woman don't ever date a girl that doesn't have any value to add to you ju òbò lọ bá a ṣe ń sọ̀rọ̀ yìí obìnrin mi ò ní value kankan tó fẹ́ add káyé ọkùnrin lẹ́yìn òbò kò ní any title kò ní nǹkan kan lẹ́yìn kó dó ọkùnrin kó dẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀ mo sọ ní orí live stream yẹn mo ní kí ọkùnrin keep owó ẹ̀ kí obìnrin náà keep òbò ẹ̀ keep your money the other woman should keep her body and let everyone put your portfolio on the table what do you have to offer we are not saying that go and be bringing million and be giving the man or bringing anything kí ni àwọn positive thing tí ìwọ ní that you think this person does not have that you can improve his life for even tí o bá padà end sí orí pẹpẹ pé ẹ padà wá fẹ́ra yín ẹ mọ̀ rántí rere síra yín ìní ń fa hatred loss bitterness unforgiveness ló ń fa àrankàn ló ń fa ìrunú ló ń fa ìwà ìbànújẹ́ táwọn èèyàn ń wù síra wọn ìkànnà ló lọ pa hex ẹ̀ mọ́lé yẹn nítorí wípé a lot of things don't ti just share together it's not easy to detach even kó jẹ́ ordinary friendship the same gender personally I don't make friends that will not add value to me all these sisters that jọ jẹ́ ọ̀rẹ́ àwọn sisters in the Lord we have value we add to ourselves why because Bible says two are better than one it doesn't mean that different gender alone if God has created us and has given us value as a person àwọn success kan wà tá àwa gangan ti personally achieve as an individual why tí èèyàn méjì ò fi wá come together turn ní become better meaning that you coming to my life I should make you better me coming into your life I should make you better therefore if I do not have any value to add to you that friendship is not worth doing how much more those who profess to do what to love one another that's why we are saying platonic relationship is a very beautiful one it's very good such that even when you later discover the weakness of the person you sit down and look at it how can I help this person develop a vision start a business go back to school go and learn a skill do something nǹkan tó bá ń ṣe ní èèyàn míì máa rí that will make sure that will attract that person to you that I want to help this man's life look at ẹni tó ní comment yìí wọ́n ní oríṣiríṣi àwọn ìwà ó mì pa àwọn ìwà táwọn gan wù ń gbà yẹn kan mú gbó kan ṣe gbogbo ẹ̀yẹn àwọn ò like àwọn ìwà yẹn but God has used somebody to make him a better person tó bá jẹ́ òbò lẹ́ni yẹn gbé fún wọn wọ́n á ti dóra wọn jẹ wọ́n á ti bá ti ara wọn lọ wọ́n á dẹ̀ ti trust value respect gbogbo ẹ̀ ti máa drop ọkùnrin tó ti ń bá sùn ṣó o feel pé ó máa trust yẹ definitely bó ṣe ń gbà fún kò mọ̀ bóyá òun gbàfẹ́ lómìn then obìnrin tí wọn náà rí tó bá sùn ṣó o feel pé òbò ọ̀fẹ́ tó sáré gbé fún ẹ yẹn kì í ṣe wípé bóyá ó ṣẹ̀ gbé fẹ́ lómìn tán ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tán ń dóòbò lénìí ọmọ tó ń dó yẹn ti lóyún ó ń wẹ́ni tó máa run oyún yẹn mọ́ lọ́rùn ni I'm telling you ọ̀pọ̀lọpọ̀ àwọn òbò tẹ́rò pé ti róbò ọ̀fẹ́ yìí Ọlọ́run má jẹ́ kó bára yín ọmọ tó ti ní oyún tí ò rẹ́ni gbóyún lọ́wọ́ ẹ̀ jọ ṣé ẹni tó bá sùn ṣó lè gbóyún wá ká ẹ mọ́lé ṣó lè sọ fún ẹ pé òun lóyún gbogbo àwọn illicit ìbálòpọ̀ táwọn èèyàn ní òun ló dífá fún àwọn ọmọ àlè tó pọ̀ yanturu tó bá pàdé obìnrin má bá sùn má fún un lówó má bá sùn má fún un lówó ẹ discuss nǹkan tí yóò mú káyé yín ó tẹ̀síwájú ìwọ obìnrin náà tó bá pàdé ọkùnrin má béèrè owó lọ́wọ́ ẹ̀ má wulẹ̀ lọ gbóbò ká mọ́lé because we all understand that àwọn ọkùnrin wọ́n wà weak in that area wọ́n weak in that area wípé they might not be able to resist especially obìnrin tó bá wà tí ò wà much careful ṣóyé wa ó fẹ́ mọ́ sọkùnrin tó fòbò lọ tí ó sọ no ṣùgbọ́n tí ọkùnrin yẹn náà bá mọ nǹkan tó ń ṣe èèyàn tó bá ti ń seduce ẹ tó ń pè ẹ́ kó wá dóbó kó tètè jẹ́ kó rí inú ẹ̀ bá tòdí ẹ̀ ṣiṣẹ́ ó fẹ́ kó bá ẹni
mò ń sọ fún ẹ any woman tó ní value tó máa hard tó bá yàtọ̀ ẹ bá dóra yín débì kan ó máa sún ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó ti gbéra wọn sílé òbó máa ń sú ọkùnrin. That's why ẹ̀rọ àwọn relationship míì wọ́n á ní wọ́n ṣe relationship ọdún 10 wọ́n fẹ́ ra wọn tán wọn lọ́dún 2 because òbò yẹn ti sú ọkùnrin yẹn láti ta. The moment tó ń sùn tó ń jí tó ń rí obìnrin yẹn ní gbogbo ìgbà ó ti sú òbò yẹn gan ò lè kó ẹ̀ mọ́ ó ti bí stress lẹ́ni yẹn jẹ́ fún un. That's why we are saying yàtọ̀ fún òbò what else do you have to offer? Kí ni nǹkan tó tún lè offer ọkùnrin tẹ́ pé kò ní fẹ́ let go of you? Because enough of all of this complaints wọ́n ti lọ wọ́n ti bára wọn sùn tán ẹni tó fẹ́ ṣe náà nu. Kí ni nǹkan tẹ́ build láti ilẹ̀? What was your intention? Ìwọ tó bá dẹ̀ jẹ́ obìnrin náà tó feel pé you have built something in your own little way. Beware of all these men tó jẹ́ wípé gold digger ni wọ́n. They will just take your money and run away. That's not what we are saying. You have to open your eyes and be sure that this person is ready to add value to you. Adding value to somebody is not necessarily money. It could be ideas, it could be wisdom, it could be advice. Àwọn obìnrin kan wà tí Ọlọ́run kẹ́tọ́ pé if they unveil the potential of God nínú ayé wọn, there are a whole lot of things that ìwọ gan ò mọ̀ pé o lè ṣe until you start doing it. That's when you know that, oh, you can actually do this. But tó o bá bá ọkùnrin tó máa unveil potential yẹn lára ẹ̀ tó máa help you to unveil it rìn. O kàn máa o ní anything to offer lẹ́yìn òbò. Unfortunately, òbò ju òbò lọ, àìmọye àwọn òbò tó tẹ wípé ojoojúmọ́ náà steam ẹ̀ tó jẹ́ pé evergreen ever clean ni. So tó bá ní inú ara ló ti fẹ́ keep èèyàn. Àìmọye àwọn tó ń wà greater than you nínú ara tó lè wọnú ara láti ṣe kíni láti ṣe nǹkan tí èèyàn kan fẹ́ láti dó ọkùnrin ju bí wọ́n ṣe rí lọ. Tó bá dẹ̀ jẹ́ ìdí ni àmọye àwọn ìdí òsè ìdí arẹrẹ ìdí akarabata àwọn ìdí tó ń gbèdí mi àwọn ìdí ìkòkò tó ṣe pé tán bá fi jòkó báyìí yóò wú sí tọ́sọ̀kùn yóò tún wú sósì. Lẹ́yìn àwọn nǹkan yẹn what else you have to offer? That's why we are saying platonic relationship is good. It helps you to unveil value. Then ìwọ ọkùnrin náà o ò ní máa rẹ̀sùn dà sínú ibú o ò ní máa náwó àríìrì. Obìnrin tó bá pàdé tó ń kówó fún tó ní kó fẹ́ train ẹ̀ nílé ìwé time tó ti ń kówó fún tó ti ń bá sùn yẹn ó ti believe pé o ti gba gbogbo owó tó fóun. No matter what a man gives to you, the moment he sleeps with you, he has collected everything he give you. So let the man keep his money. Tó bá mọ̀ pé o fẹ́ train ọmọ kan nílé ìwé fẹ́ ná kó tó train ẹ̀. Torí the time tó ń train ẹ̀ tẹ́ ń dóra yín tó ń fún lówó yẹn ó ti assume pé ó ti gba gbogbo owó nǹkan tó fóun nìyẹn. Tó bá dọ̀la tó bá lóun rí graduate òun ò fẹ́ wọ tó kàwé kò dẹ̀ fẹ́ ẹ nìyẹn. You have just wasted your money. Don't give your money to a lady. Kóbìnrin náà lọ rè ṣiṣẹ́ so that you be able to afford all these little things. Obìnrin míì ọkùnrin bá pàdé lónìí òní náà ni gáàsì ẹ̀ tán òní náà ló fẹ́ sanwó ilé òní náà ló fẹ́ san nepa bill òní náà ló fẹ́ san gbogbo gbèsè ọrùn rẹ̀. How do you want that type of man to respect you? How do you want that type of relationship to grow? Feelings, emotions, all of these things don't last. Emotions don't lead to come and go. It's just like if you are ovulating, tó bá ovulate, ara àwọn sign of ovulation, increased sex urge, increased temperature, and all of those things. It will come and it will go. It doesn't mean that you have committed anything or any atrocity. It will come and go. In fact, tó bá jẹ́ the time tó máa ń busy àwọn tó máa ń ṣiṣẹ́ ìjókòó látàárọ̀ sílẹ̀, you will not know you are ovulating as a woman. Bí feeling ṣe rí nìyẹn, any relationship that is built on feelings, emotions, infatuation, gbogbo àwọn nǹkan yẹn, it will come and go. It will not last. Build something on a solid foundation. What are your visions and goals in life? In fact, if purpose come first, that is the correct formula. Purpose tó ti build, ó ti mọ nǹkan tí o fẹ́ ṣe, ìyẹn ló máa determine the kind of person that will journey with you. Bẹ̀rẹ̀ relationship tó fi okó bẹ̀rẹ̀, tó fi òbò bẹ̀rẹ̀, báwo lo ṣe fẹ́ mọ̀ bóyá ìwọ àti ẹni yẹn wà compatible nínú ìrìn àjò ayé? Unfortunately, when purpose hold you together, you be together. Bẹ̀ tó bá jẹ́ okó àti òbò ni, tó bá yá ó máa rẹ̀ já yín. Gbogbo nǹkan ni law of diminishing return máa ń ṣẹlẹ̀ sí. Tó bá yá ó máa sún ẹ máa dídó yẹn á sún yín. Go and do your research. Dídó ó máa sún yín. Ìtẹ́ bá jọ ní together tẹ́jọ́ ń ṣe together òun ló máa kù. Iṣẹ́ tí dídó máa ń ṣe ó máa ń cement ó máa ń bond ni. And when you bond the wrong way, you have problem. Ní ìsìn ìbọ̀dá tó ní comment nísìn ẹ jẹ́ àsùnmù pé obìnrin yẹn ó ti dó wọn fún bíi some months kó tó ṣẹ̀ṣẹ̀ wá rí wípé wọ́n mu gbó. Ṣé ẹ rò wípé obìnrin tó ti dó ó lè fún ní much respect?
débi wípé yóò ní kọ́ ọmọ ṣe nǹkan mọ́ ọ̀wá níṣe. Tẹ́ ẹ bá ti ń dóra yín àrífín àwọ̀ ẹmu disrespect distrust gbogbo orú nǹkan yẹn, so ìwọ̀nba even àwọn tó máa ń nara wọn tán ní boyfriend kan náà ọkùnrin tí ò bá tí ì do ẹ kò lè nà ẹ́ lóhun tó máa ń nara wọn wọ́n ti ń dóra wọn ni mò ń sọ fún yín. That's why we are saying you just meet somebody, take time to build relationship, take time to build. How sure are you pé ìfẹ́ gan lẹni yẹn ní? Ọ̀pọ̀lọpọ̀ àwọn tán láwọn ní relationship lónìí say fornication partner no be relationship. Most of the time it is better to be a single person, it's better to remain single than to be in wrong relationship, than to relate with somebody that will not add value to your life tó kàn máa dó ẹ. Then ìwọ ọkùnrin náà obìnrin tó ń fẹ́ yẹn, if you stop giving her money today, do you think she will continue to pick your call? Tó o bá fẹ́ járọ̀ mi gẹ́gẹ́ bí ọkùnrin, obìnrin tó o ti ń fún lówó mọ́ in the next 2 months. Tó o bá fẹ́ járọ̀ mi bí obìnrin, ọkùnrin tó o ti ń dó, sọ fún un pé òdò kó ẹ̀ mọ̀ yẹn tẹ́ ẹ̀ tí ì fẹ́ra yín o, sọ fún un kó lọ fẹ́ ẹ. Wàá rí wípé virtually all relationship they are just fornication partner, no be say dem love one another. I'm telling you. That's why if you remove sex from some people's relationship today, that relationship will crash. It will just break because wọn believe wípé nǹkan míì wá tán tún lè help ara wọn láti ṣe nínú ìrìn àjò ayé ju dídó. Ìgbà wo lẹ fẹ́ ṣe yẹn dà? Ìgbà wo lẹ fẹ́ ṣe yẹn dà? That's why we are saying build something solid so that tó bá ti ń sùn tó ti ń jí ọ ní nǹkan òòjọ́ tó ń ṣe, ìyẹn ni ò ní rẹ̀ tó dẹ̀ wà productive. Tó wà productive, you can't be sitting down doing nothing. Ẹ̀yin tẹ́ máa wà nínú passive relationship, báwo nínú yín ṣe máa ń dùn, báwo lẹ ṣe máa ń cope, because kó ṣe inú group gan lèèyàn wà kán wá sọ pé group yẹn only admin can send message. Èmi bí ẹnìkan máa exist kó nu group ni. Bó ní ṣe wà nínú group yìí mo fi data mi ka message ẹnìkan, èmi náà ò ní lè send message bẹ́ẹ̀. Yes, how will you be in a relationship? You don't have anything you are doing. The other person keep on giving you. You keep collecting. Are you not thinking of pé you ought to become passive? You become irrelevant. That means that if that person stop giving you today, nothing will happen. What will that person mean about you? Are you helping each other in the spiritual aspect of your life? Do you pray for one another? There are some women tó pé prayerful pillar náà jẹ́ lẹ́yìn ọkọ wọn. Ìyẹn ò náà mọ̀ pé wọn bí òun dáa kó ń bá wọn nú jẹ́. Kí ni tó wúlò fún? Kí ló ní láti offer? Kí ni ìwúlò rẹ nínú ayé ẹni yẹn? Yes. Kí ni ìwúlò rẹ yàtọ̀ fún òbò? Kí ni ìwúlò rẹ yàtọ̀ fún okó? Kí ni tẹ́ni yẹn achieve by relating with you? Because there is no excess of ẹni tó ń bá ṣe tí ò ní value tó àdìkún ayé ẹ. Kò síye tókùnrin fẹ́ rí fún ẹ tó ò lè ṣiṣẹ́ kó orí tó jù bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn owó tẹ̀ ń gbà ìgan ìràkúrà lẹ fi ń ra, ẹlòmíì yóò fowó ra cream, yóò fowó ra èékánná, yóò fowó ra eyelashes tó máa ń dàbí ẹyẹ yẹn lẹlòmíì máa ń rà. Tán ń dó wọn, tán ń gbowó, tán ń dó wọn fún, tán ń fowó ṣe nu. Èmi ò ní ẹ mọ́ sojú ẹni ojú bá ń wù ṣe bet. Let that not be the only reason why you are with somebody and your life is not growing. There are a whole lot of things tó lè ṣe as obìnrin and you will be successful. Make relationship platonic, at least at a very early stage. Take time, enough time to build something solid, and you will see that it is possible. That's why as much as tí mo ń sọ̀rọ̀ nípa ìbálòpọ̀, I talk about celibacy too, because I know what celibacy can help you to do. It can help you to unveil potentials in you. It can help you to grow even in the spirit. It will help you to identify right from wrong. Bẹ́ẹ̀ wọ́n tó ti ń dó gbádùn àwọn gbogbo èèyàn ló dó, báwo ló ṣe fẹ́ mọ ìrìn àjò gbésí ayé ìtẹ̀síwájú ayé ẹ̀gàn, bó ló ṣe fẹ́ mọ the right person. Àwọn ọkùnrin tẹ́ẹ̀dẹ̀ ń wò ìwọ̀n gbọ́n wọn mọ nǹkan tán ń ṣe, tó má ti rí pò lẹ́nìtìn láti offer àwọn wọn ara fọgbọ́n dọ̀jì ẹlẹ̀ wọn á sá lọ ni. Lẹ́yìn òbò, kí ni nǹkan tó tún ní láti offer? Kí ni ẹni yẹn, kí ni positive thing tó ṣẹlẹ̀ nínú ìrìn àjò ayé ẹ láti bí ọdún 7 mẹ́jọ tí ìwà àtẹni yẹn ti ń gbéra yín kiri? Kí ni tó feel pé tó bá di future this person can stand by you? Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń dóra yín lénìí nífẹ̀ẹ́ ara yín dénú torí òbò ni, torí okó ni, ṣe pé bóyá torí ìfẹ́. N tá ń sọ nìyẹn. Platonic relationship is very possible if you desire it, but it has to be mutual. If a woman is advocating for platonic, the man is not advocating for platonic, it will definitely not work out. But it's possible because it helps you to unveil. Gbogbo kí lẹ wàá máa ṣe tẹ́ ẹ bá máa dóra yín, tẹ́ ẹ wàá máa ṣe nǹkan lẹ máa find out, and that is what is going to keep you forever. Àwọn value ló máa last.
Any other thing don't last. It will come and go. A man can get sex elsewhere, but what is it that he cannot get elsewhere that you have? That's what we are talking about. Thank you, guys.